wa lọ́kàn ká ṣera wa lóṣooṣù ọ̀wọ̀ ká tún fẹ́ ara wa dénú pàápàá mo ti máa ń sọ lórí ètò pé ká tún ní ìforítì nítorí pé kì í ṣe gbogbo ìgbà náà ni gbogbo ẹ̀ máa dán mọ́ránmọ́rán. Àwọn àsìkò kan máa wà tó máa dàbí ẹni pé kí la wá ṣe léyìí fún, ṣùgbọ́n tá a bá ní ìforítì tá a tún wá ní ìgbàgbọ́ wípé láìpẹ́ láì jìnnà gbogbo ẹ̀ náà ló máa tún máa dùn. Yẹn ló máa mú mi parí ìtàn ọ̀gbẹ́ni agbowórin àti ìyàwó ẹ̀ Adùnbárìn tá a ti sọ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Kí n tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ náà lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò bàbá ètò tẹ́ ẹ̀ ti ń pè mí tẹ́ ẹ̀ ń béèrè pé níbo ni ìtàn yìí fẹ́ parí sí, kí ló ṣẹlẹ̀ sí ọ̀gbẹ́ni agbowórin, kí ló ṣẹlẹ̀ sí ìyàwó ẹ̀, a máa mọ ibi tí ìtàn yẹn máa parí sí lọ́jọ́ tèmi. Ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi, ibi tá a ti bẹ̀rẹ̀ ìtàn yìí rèé wípé láwọn ìgbà kan ojú owó ó pọ́n ọ̀gbẹ́ni agbowórin àti ìyàwó ẹ̀ díẹ̀ tó jẹ́ pé agbára káká báyìí ni wọ́n fi rí oúnjẹ mú lọ sọ́nà ẹnu. Ní àwọn àsìkò yìí dẹ̀rẹ̀ àwọn ọ̀rẹ́ ìyàwó wọn ti ń pè é lọ́tún lọ́sì, ìwọ ọmọbìnrin tó dára báyìí ó ṣe wá ọkùnrin kan tó máa tọ́jú ẹ tá a máa fún ẹ lówó. Èsì tí ìyàwó dẹ̀ máa ń fún wọn náà ní gbogbo ìgbà yẹn ni pé èmi ò lè ṣerú ẹ̀ nítorí pé mo nífẹ̀ẹ́ ọkọ mi dénúdénú. Ṣùgbọ́n nígbà tí iná jó dórí kókó tó di àwọn àsìkò kan tó dàbí ẹni pé kò sí ọ̀nà àbáyọ mọ́, arábìnrin Adùnbárìn ó gbèrò láti lọ ṣe àṣemáṣe. Ní èyí tó jẹ́ pé àsìkò tó fẹ́ ṣe àṣemáṣe yẹn gangan náà ni Ọlọ́run ti ṣetán láti gbọ́ àdúrà ọkọ ẹ̀ tó ti wá jẹ́ pé ibi tí ó ti fẹ́ lọ ṣe àṣemáṣe lọ́jọ́ tó fẹ́ ṣe àṣemáṣe gan náà lọ́lọ́run fẹ́ dá ọkọ ẹ̀ lóhùn. Ibẹ̀ náà lọ́lọ́run ti fẹ́ dá ọkọ ẹ̀ lóhùn. Ṣíìfù tí wọ́n gbé arábìnrin Adùnbárìn fún pé kó máa tọ́jú ẹ̀, òun náà ló fẹ́ fún ọkọ ní 100 million ṣẹ́ẹ̀kì tó máa fi ṣe kọ́ńtíráàtì tí ojú wa kojú wọn wá jọ ṣe kò gẹ́ níbẹ̀. Ọ̀rọ̀ wá di wò mí wò àwọn méjèèjì. Nígbà tó dẹ̀ yá ni Chief bá sọ pé ó dáa o, ìwọ arákùnrin agbowórin o, màá fún ẹ ní 100 million ṣẹ́ẹ̀kì lọ rò ó bóyá kó máa mú 100 million ṣẹ́ẹ̀kì lọ àbí kó fi ìyàwó ẹ̀ lẹ̀ fún mi. Ibẹ̀ náà la parí ìtàn náà sí lọ́sẹ̀ tó kọjá. Ẹ̀yin ò fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi. Tí wọ́n sì ṣe sọ fún arákùnrin agbowórin pé gba 100 million ṣẹ́ẹ̀kì kó fi ìyàwó ẹ̀ sílẹ̀ tàbí kó máa mú ìyàwó ẹ̀ lọ kémi tẹ̀ fi ọwọ́ mú 100 million ṣẹ́ẹ̀kì mi lọ rò ó. Wọ́n bá fún un ní àsìkò díẹ̀ kó lọ rò ó. Ó sì ṣe ń rò ó náà ni ìyàwó ẹ̀ ló ń sunkún ló fà á lẹ́sẹ̀ ló ń sọ pé olówó orí mi dáríjì mí, mo mọ̀ pé mo ti ṣe àṣemáṣe tí ẹ̀ foríjì mí, irú ò ní ṣe ọmọ mọ́ lọ́wọ́ mi bó ti ń wò ó kéré mọ́. Bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni agbowórin dẹ̀ ń rò ó lódò okun ẹ̀, inú ẹ̀ bàjẹ́ wípé ìyàwó mi leléyìí tí mo fẹ́ràn tó fẹ́ mi dénú tó bí àwọn ọmọ olóríire yìí fún mi. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ọmọ bàbá ta nìṣẹ́ wù 100 million rèé kí ni kí n ṣe. Ọ̀gbẹ́ni agbowórin kò sì ṣe ohun méjì ló bá dìde ó sì fàyàwó ẹ̀ mọ́ra ló bá sọ fún pé má jẹ́ kí irú eléyìí tún ṣọmọ lọ́wọ́ ẹ̀ mọ́ nígbà kankan tó ti nǹkan tó ti ẹ̀wùn tó lè ṣẹlẹ̀ sí wa. Inú ìyàwó dùn o, àwọn méjì dẹ̀ jọ fara wọn mọ́ra. Wọ́n bá rìn síbi tí bàbá olówó wà. Wọ́n bá sọ fún bàbá olówó pé bàbá olówó, tí Ọlọ́run bá fi oore tiwa sí ọwọ́ tiyín nígbà míì, a jẹ́ pé ẹ tún máa ṣe. Ẹ gba 100 million mi lè fi ìyàwó mi sílẹ̀ fún 100 million. Ẹ máa mú 100 million tiyín lọ kémi máa mú ìyàwó tèmi lọ sílé. Àwọn méjèèjì wọ́n bá kúrò ńbẹ̀ wọ́n sì ṣe rìn díẹ̀. Náà ni bàbá olówó bá pè wọ́n padà. Ó sì ní kán jókòó, ó bá sọ fún ọ̀gbẹ́ni agbowórin pé irú ẹ̀dá tiẹ̀ tún ṣọ̀wọ́n nítorí pé o ní ẹ̀mí ìdáríjì, o sì tún ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, ẹ̀mí sùúrù. Ládùúrú gbogbo nǹkan tó dàbí ẹni pé ọmọbìnrin yìí ṣe, ó sì tún gbà láti dáríjì. Òun kàn fẹ́ fi àwọn kinní yìí, òun fẹ́ fi dán ọ wò ni o, nítorí òun pàápàá fẹ́ mọ irú èèyàn tó jẹ́. Ẹni tí òun máa gbé 100 million tòun lé lọ́wọ́ pé kó lọ máa ṣiṣẹ́ wá. Òun fẹ́ wo bó ṣe lè kó èèyàn jọ, òun fẹ́ mọ bó ṣe ní sùúrù tó. Òun kàn ń dán wò ni, kò sí ní tóun fẹ́ fi ìyàwó ẹ̀ ṣe.
tó bá tún fún ní ṣẹ́ẹ̀kì 100 million padà ló tún fún ní àwọn ẹ̀bùn rẹpẹtẹ ló tún sọ fún pé tó bá ṣe léyìí tán ẹ̀ṣẹ̀ mi ó tún ti wà ńlẹ̀ fún ẹ nínú Ọ̀gbẹ́ni Agbowórin sì dùn ó dúpẹ́ gbogbo wọn dúpẹ́ inú wọn jọ dùn papọ̀ ṣé bó ṣe ń ṣẹlẹ̀ náà ní gbogbo ibi tó ti ń ṣẹlẹ̀ ní gbogbo ilé wa tí mo ti máa ń sọ fún wa pé gbogbo ohun tó bá ti ń ṣẹlẹ̀ nínú ilé wa pátápátá ẹ ká máa fi sùúrù àti ìfẹ́ ẹ ṣàmọ̀ bó ṣe ń lọ ká máa fi sùúrù àti ìfẹ́ ká máa fi yanjú ẹ̀ nítorí pé ìfẹ́ gangan náà ló ṣe pàtàkì. Ẹ jẹ́ máa fi eléyìí kí wa káàbọ̀ sórí ètò bàbá ètò lọ́jọ́ tèmi. Orúkọ tèmi Ọlá Onabajo, aya Olúwa ṣeun ńlá fún mi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ṣe mọ̀, gẹ́gẹ́ bíi tèmi o, lórí ètò bàbá ètò wípé àwọn ọ̀rọ̀ tá a máa sọ, àwọn ọ̀rọ̀ tí ru ìfẹ́ sókè bẹ́ẹ̀ ni, àwọn ohun tá a máa ṣe, àwọn ohun tó mú kí ìfẹ́ kó gbilẹ̀ láàrin lọ́kọláya náà ni. Ṣé wá rí lẹ́ni bí Ọlọ́run ti ṣọ́ wa lọ lọ́sẹ̀ tó kọjá tó ti ṣọ́ wa padà léni? À ń dúpẹ́, à ń yìn lógo, à ń gbé e ga. Ẹ̀yin tèmi ńkọ́ ṣe wà ń bẹ̀? Báwo ni? Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà? Kò sí àsìkò, ẹ jẹ́ kí àwọn àlejò tèmi kọ́ máa wọlé bọ̀ pẹ̀lú ijó àtayọ̀, pẹ̀lú ìlù àtọrin. Yes, sir. Tí ẹ máa ṣe competition lórí ètò lẹ́ni ẹ̀yin ìdílé aláyọ̀mí ẹ káàbọ̀ sórí ètò. Ṣé wá rí o, ẹ ti rí ọwọ́ ijó táwọn àlejò mi gbé lẹ́ni wípé á tún dùn á tún lárinrin. Amadé abala kan tí mo mú hàn ti béèrè lọ́wọ́ wọn ìgbésẹ̀ ìrìn àjò ìgbéyàwó wọn láti ọjọ́ ìtàn tí ń bá bọ̀ wá. Tí máa kúrò ńbẹ̀ mo máa lọ sí abala ṣé o mọ̀ mí tán. Mo sì máa wo bí àwọn olólùfẹ́ ìbọn ṣe mọ ara wọn tán sí. Tààtúrà kúrò ńbẹ̀ máa lọ sí abala kan tí mo pè ní abala eré ìfẹ́. Ṣé wá rí lórí ètò bàbá ètò lẹ́ni á tún dùn á tún lárinrin nítorí pé kí ni ìfẹ́ máa sọ̀kalẹ̀, ìfẹ́ máa dùn, ìfẹ́ máa ṣe wọ́ọ̀tì. Gbogbo ẹ̀rọ ilé tí àwọn òmìn ẹ̀ ṣàrà bá mi wá nǹkan fìdílé kátìjọ́ ṣe ètò tèmi kó dùn kó lárinrin. Nígbà tá a bá fi máa padà rí wa ẹ ti rí wa ní yàrá ìgbàlejò. Ẹ kú kalẹ̀.